Africa Content TV. Sule Alao Malaika ohun lọ́dọ̀ bí èyí Alao. Alao ní máa lọ́dọ̀ bí tó bá ọmọ bàbá. Máa ti bàbá lọ́wọ́. Ọmọ lọ́dọ̀ ilé ọmọ Alao. Alao wèrè lẹ́yìn ẹ̀ ó jọra ìwé. Malaika wèrè lẹ́yìn ẹ̀ ó jọra ìwé. Àṣọra kalẹ̀ ní lẹ́yìn. Àṣọra kalẹ̀ ní lẹ́yìn nítorí ọjọ́ wẹ̀rẹ̀. Lábòrí jẹ́ lọ́kọ̀ létí. Rangaya emakunle eto rẹ agbájọ ló máa wù ní ìṣáàtì ọ̀rọ̀ máa bọ̀ ń kéwọ́ àyè máa ní ní ìṣíta pàdé sí ìta lọ́gbà wọn. Báàbá máa méjèèjì ẹni tó lọ ń gbá ilé náà báyìí. Lẹ́yìn àwọn bàbá méjèèjì, ẹni tó kọ́ tí o gbogbo àbò ìdámẹ́jì ò ní ìfúnjì nígbà yìí. Kí wọ́n àgbẹ̀bọ̀. Ẹ̀yin ẹni iṣẹ́ ìlú, ẹ bá àwọn síwájú tó láwọn bàbá yìí, kólé bàbá oníyẹ̀sù wù náà. Lọ́pẹ́lọpẹ́ ilé ní wọ́n á sí òní, ní wọ́n ní ọ̀tún. Ọmọ àfọ́fún mi sí wẹ́rẹ́. Ọmọ àpẹẹrẹ fún mi bá mi. Kí lè jẹ́ bàbá wọlé ní mọ̀síwò? Àkókò bí mo ṣe jáde lọ, torí mo bẹ̀rẹ̀ lọ́dọ̀ tó fún wa, ìwé ìgbẹ́ àkókò. Aṣọ gbogbo ilẹ̀ alábàámi olóòyàlú. Ṣàṣẹ ní sẹ́yìn lẹ́yìn tàbá sílé, kẹ́rùkọ́ wọn ní sẹ́yìn lóòtú rẹ̀. Ọmọ ìmọ̀ta sí àpò ìgbẹ́jọ́ rẹ̀, gbé wá yọ̀ ọ́tù rẹ̀. Àyìnlé yóò wá lè fi lò, ó ṣe ọlọ́run òwò ojú mi nígbà tó. Ó pọ̀ mẹ́sì. Ẹ̀yọ́ mọ́ máa lágbà. Ó ní bàbá yìí. Ó ka ilé láti ilé kúnlẹ̀ o. Má sọ̀rọ̀ ní ìkúnlẹ̀ o. Yóò tó lé bẹ́ẹ̀ máa ṣe bí àyè. Aṣíwájú wọn gbàgbọ́.
Okay, the president. Ṣé o lọ wípé ẹni tó tún dìgbà? Àwọn ọ̀gá ẹ̀ka wọlé sí àgbà. Lọ́dún pẹ̀pẹ̀ lẹ́yìn. Yálò ló wà sí pé ẹ máa ṣe dáadáa lọ. Onídùúró fún ẹ̀ láti. Ó tún kàtà lè ní wa sí o. Àyíwọ́lá ní ọ̀gá rẹ̀ ní ọmọ sẹ́wọ́ntà. Ọmọ ìyàwó alábìrì ìwú kú ẹ̀ o. Alábìrì máa ṣe wà lọ. Ìrẹ̀kùnrin ọmọ yìí, olùdókòwò kúrò àwọn. Àwọn ìṣe ìwé àlọ́. Àlejò mo kí kàdóso. Yàrá bẹ̀rẹ̀ ọba bẹ̀rẹ̀ ká sọ̀rọ̀ rẹ̀. Àwọn oníṣẹ́ rẹ̀ ń gbé sẹ́fìtì lórí ọ̀pọ̀ òkú. Ẹ̀wọ̀n ọ̀gbọ́n náà bọ̀ pẹ̀lú ẹ̀yìn lọ. Ìbò ló máa já sí. Ọmọ ọba fún bàbá ẹ̀ fọ́kó. Kálukú ló sọ̀rọ̀ fún ọ. Àti ìdílé àlò. Gbogbo lórí gbogbo ẹni dòkó. Mo kí gbogbo yín. Torí mo lè gbàgbé. Roma lọ lè kù sínú. Báwo ni Yéṣu kò tó ní ewu ọ̀hún? Èkó náà yóò dáná.